ẹ̀yin èèyàn mi ẹ kú dédé àsìkò yìí ẹ sì kú bí ojú ọjọ́ bó ṣe rí ní ọ̀dọ̀ tí lọ́jọ́ ti tòní mo mú àlejò kàǹkà wá àlejò kàǹkà tá làlejò kàǹkà tí mo mú wá lọ́jọ́ ti tòní ẹ jẹ́ a jọ wò ó ká mọ ẹni náà. I have to earn my respect. And it's so simple. What you pour in is what you get out. You ain't me, bro. You ain't feeling what I'm feeling. Ah! 1910 full. Come on! Come on, Blair. Don't be a fucking bitch. Come on. Don't be a bitch. Come on. Come on! I'll grab you on the fucking 5, 4, 3, 2, all the way up! Come on! One more. Get that shit done. tó ẹ ti rí àlejò tí mo mú wá fún yín lọ́jọ́ ti tòní ẹ wo iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe lókè òkun wọ́n ti wá wà ní orílẹ̀-èdè nàìjíríà wa báyìí o kódà wọ́n ti wà lárọ̀ọ́wọ́tò mi báyìí ǹjẹ́ wàá mọ̀ pé yorùbá gidi níbí báwo lèdè yorùbá ṣe rí lẹ́nu wọn ẹ jẹ́ a jọ gbọ́ ọ̀rọ̀ àjọsọ tí èmi àti àlejò wa tí a jọ sọ ẹ máa bá mi bọ̀. Many Ibukun Olua. So that's right, yeah. And yeah, man. I'm Yoruba. I'm from Kwara State. Okay. Yes. So yeah, I'm not like I'm still trying to. Just say it. I just a little bit. So yeah. So I want Nigerians in Lagos. So more Mawani. Most of the fellows see Ori TV news. So I'll be there like. tíyàn bá ń jẹ oúnjẹ gidi ó máa ní irú báyìí. Ẹ̀bà, fufu, egusi, bushmeat, ewedu. What else? Amola. Àti gbẹ̀gìrì. Ẹ kò lè mi ti wá. Àwa máa ń jẹ gbẹrẹ. Ṣé ń jẹ gbẹrẹ? Ẹ ń jẹ gbẹrẹ. Ẹ mọ gbẹrẹ. The real OG will know what better is. Because actually, when I was younger, my dad has a farm, so we grew up on the farm near Ile-Ife. Ile-Ife. Idiako. So Idiako le mi ti wá, so èmi máa wọ gbẹrẹ, a máa ń jẹ gbẹrẹ gangan, so. Yes. Yes, because I talk to my mother most sort of mommy every day. Oh. So I'm also Yoruba fúnra wa, bá mi ò gbọ́ English. So Yoruba ni bàbá mi máa sọ Yoruba. So mo ní láti keep language mi, and of course, this is You can't forget where you came this from. is who we are. I'm Nigerian, I'm Yoruba. And I want to show the world that, I want to put Nigeria on the map. Our culture. I can never forget our culture. Our culture is it's one of the realest. Yes. Yes. Because Africa this is where everything started. Yeah. This is where everything started. Yep. We have everything here. Exactly. And the whole world want to take. They want to take it from us. Exactly. That's why we have all the colonizer. Yep. We are blessed people. ó yẹ sọ fún gbogbo àwọn ọmọ yorùbá tó wà nílé lóko lódò nílùú òyìnbó pé ohun tẹ́ fẹ́ lọ ṣe kí wọ́n sọpọ́tì yín o. So gbogbo àwọn ẹ̀gbọ́n mi, àbúrò mi, bọ̀dá mi, bàbá mi, ìyá mi. Mo máa represent Nigeria ní Mr. Olympia. Mr. Olympia is